أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت نودع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم. زينو نتوري أكوكو عنكم الله. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. asadi ọlọ́run ọba kúrò lọ́dún èṣù ẹni ẹ̀kọ́ ẹni ègbé ẹni làánà àfọlájòkó tèmi àfi bí ọlọ́run àtèmi àtiwọ́ àtàrọmọdọ́mọ wa ọlọ́run má jẹ́ kí èṣù ní gbègbèsè ayé wa lórúkọ ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́tàlìkìyàmọ̀ la fi bẹ̀rẹ̀ wá sí wa lénìí. alhamdulillahi alladhi hadana li hadha. ọpẹ́ ni fún ọlọ́run ọba tó fi wá mọ̀nà gbogbo àwọn ẹtẹ́rìnì tí wọ́n nara wọn lẹ́gba gbogbo àwọn ẹtẹ́rìnì tí wọ́n forí balẹ̀ fún nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run ọba gbogbo àwọn míì tí wọ́n pe ọlọ́run ọba ní mẹ́ta lọ́kan àwọn náà kọ́ ọlọ́run ọba wọn ló sọ wọ́n nù gbogbo àwọn náà táwọn mọ̀ pé ọlọ́run ọba lọ́ba àná lọ́ba ìní lọ́ba ọ̀la ọba ọ̀kan ṣoṣo ọba tí ò bímọ tẹ́nìkan ò bí ọba tí ò jẹ tó ní ká mọ́ jẹ ọba tí ò mu tó ní ká mọ́ mu ọba tí ò sùn tó ní ká mọ́ sùn tó bá rí bẹ́ẹ̀ bá mi ṣe Allahu Akbar fọlọ́run ọba náà la dá ọpẹ́ fún. lawlahu lanakunanna minal muhtadin. tí o bá ń sọ láì mọ̀ ọlọ́run ọba yìí ni ẹnìkan kan tiwa náà àbá máa bẹ náà tó ti sọnù ni. wa nusallim ala nabiyyi al-karim. àwa ń tọrọ ìkẹ́ à ń tọrọ ìgẹ̀ fẹ́yìn tó fi ń ní ọlájù nínú ìwà tó fi ń nápọ̀nlé jùlọ nínú dídá ẹni tọ́lọ́wọ̀n bá ò dẹ́nìkan tó da tó bèrè tàṣí pé yóò padà wá dẹ́nìkan tí ó ti wá da jù lọ ọba ẹni tó ṣe yí pé òun náà ni ó gbé àsíá ọpẹ́ dání láyé ń bí tó ti lálẹ́ kíámà òun náà ni ó ti gbé dání aṣíwájú wa aláyé lọ́run ànábì wa Muhammad ìkẹ́ ọlọ́run kó máa bá dé wálé ànábì wa Muhammad náà. وهو الذي ذكره ربه في محكم التنزيل في هاي قال وإنك لعلى خلق عظيم. ẹni tá à ń wí yìí ànábì tá à ń sọ yìí ọba tó dáa kò fowó ròyìn rẹ̀ kò fọmọ ròyìn rẹ̀ kò fi kankan ròyìn rẹ̀ ó wá ròyìn ànábì wa Muhammad pẹ̀lú nǹkan kan tá a fẹ́ kọ́nà bá kọ́kọ́ káṣọ́ látara rẹ̀ òun náà ni ìwà ẹ̀ gbọ́ bọ́lá ọba tó dáa bó ṣe ròyìn rẹ̀ ni ó ní rí ànábì ìwọ ló fi dára jù nínú ìwà. wa ala alihi wa ashabihi wa man tabi'a maslakahum ila yawmiddin. ìkẹ́ ọlọ́run kó máa dó lórí ànábì nìkan àwọn ará ilé ànábì àwọn sàhábà ànábì ìjọ tó ní kálukú wa náà tá a dó ní gígísẹ́ wa tá a pàdé ọlọ́run ọba wa. wa min huna ila hadratil shurafa alladhina kanu hadiruna ma'ana fi hadha al-buqya al-mubaraka. látara ń ṣẹlẹ̀ ànábì wa Muhammad àwa kí àwọn mẹ́yàn a kí àwọn ẹ̀jẹ̀ ànẹ́bí a kí àwọn alápẹ̀lẹ́ àwọn tó ṣe pé tó bá ti rí wọn nì a ti rí àràbàtàn ànẹ́bí láàrin wọn lọ́rùn a kí wọn pé kí wọ́n máa wọlé kí wọ́n máa rọra síbi ìjókòó àlùbáríkà tèní. wa ila hadiratu shuyukh alladhina kanu ma'ana haidan. a kí o gba àwọn bàbá àwọn ẹni ọlọ́run ọba tọ́lọ́run ọba dá wọn mọ́ láàfin tọ́lọ́run ọba náà sì parẹ́ nínú ọkàn wọn tí wọ́n ń bẹ pẹ̀lú wa níkàlẹ́ ní gbogbo iná la kí. wa ila hadiratil jami' al-muslimin al-hadirin aqulu assalamu alaykum wa rahmatulahi wa barakatuhu. káwáńdà dáhùn padà pé wa alaykum salam wa rahmatulahi ta'ala wa barakatuhu. láì ní gbara wa lásìkò lẹ́yìn ìgbà tá a ti kí ọlọ́run tá a kí ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. tá a sì ti kí gbogbo àwọn tí kíkí tọ́ sí. aki kalẹ̀ bàbá wa afọkànlọ. adamallahu hayatahu. ọlọ́run jẹ́ àárín yín pẹ́. amiina. mírọ̀ ní ọlọ́run mọ́ fọ yín láéláé. amiin. alibarika nẹ́bí lọ́dọ̀ ọlọ́run. sallallahu alayhi wa sallam. Sheikh Udu Jami akin kọlọmba wa kin. amiina. àsìkò ní ògbà wa magribi sì ti fẹ́ wọlé. bàbá wa tẹ foot mo kí ẹ̀yin náà kọlọmba mi kin.
Àmín. gbogbo ẹni tí kíkí tọ́ sí láàyè yìí gbogbo àwọn màlámí gbogbo yín pátá ni mo kí bàbá wa láti kókà gbogbo yín náà mo kí Sheikh wa Abdullah mo wá kí bàbá tí wọ́n pe gbogbo wa jọ. Adamallahu hayatahu. Shehu. ẹ wí bẹ̀ dáadáa. Shehu. Sheikh Ahmed Al-Mukhtar. Adamallahu hayatahu. orúkọ lóró yín ẹni ẹ̀ṣà ní látọ̀dọ̀ Ọlọ́run tẹ́ ti ń bọ̀. ìjókòó oríire ni kò sì sí ní tó jẹ́ orí bẹ́ẹ̀ gbogbo aláwa èyí la wá ṣoríire látara bàbá tó jókòó yìí. lẹ́ afẹ́ ẹlẹ́kọ̀ọ́ ó ní lẹ́ tamshi fin nasi illa rahmatan lahum wala tuhammilhum illa bi insaf. ẹ̀yin gangan lẹ́ni orin yìí kò sẹ́ni tó gbára yín kọjá tí ò ṣoríire. Allahu akbar. kò wá sí ní tó mú yín máa déwájú gbogbo àwọn tí wọ́n ń lé yín tó bá kù sáátà kí wọ́n bá yín tí wọ́n máa ṣe alhamdulillah àti débi tó wà wọ́n sì ti ru yín wájú. Allahu akbar. kò sí ní tó jẹ́ orí bẹ́ẹ̀ inú mímọ́ àti ọkàn kan tẹ ní pẹ̀lú wọn ní kọ́lọ́n jẹ́ àárín yín pẹ́. Amina. alùbáríkà nàbí lọ́dọ̀ Ọlọ́run. Sallallahu alayhi wa sallam. gbogbo àwọn tí ẹjọ́ ń tukọ̀ náà tó fi rí bó ti rí gbogbo yín náà ni mo kí lẹ́yọ̀ kọ̀ọ̀kan. naam èyí tí wọ́n ní kí abára wa sọ òun náà ni at-tasawwuf fil Islam awil Islam fi tasawwuf. Qawakumullah. bó tiẹ̀ jẹ́ pé bí iná la ti ń gbọ́ nísìn pé tá a fẹ́ sọ náà nù kò sí yọnu. Hayakumullah. àkọ́kọ́ ni pé ẹ jẹ́ á béèrè lọ́wọ́ ara wa kí ni tí wọ́n ń pè ní tasawwuf àbí táwọn bàbá wa ń pè ní sufi. ẹ rí i pé àwọn alákatakítí ẹ̀sìn wọ́n ní kò sí ká máa taṣọ́lẹ̀ ká máa ṣe wàsífà ká máa ṣe kùbúrà ká máa ṣe lásìmí ojoojúmọ́ wọ́n ní kò sí. wọ́n ní salatul fati wọ́n ní bídíà ni ọ̀rọ̀ ni òye wọn. àkọ́kọ́ náà yìí ti ń jẹ́ sufi awi tasawuf òun àti ìsìlámù á kó wọn bọnú ara wọn ni. Allahu akbar. kò sí bá wọn ti ṣe islam àfikọ́ fi sufi kún kò sí bá wọn ti ṣe sufi àfikọ́ ní islam lára. àfàwa ni asufia awi tasawuf huwa mas'ab al-islami èyí tí ń jẹ́ sufi ojú pọ̀nà kan ní nínú ojú pọ̀nà islam àbí ká náà gan ni ojú pọ̀nà islam. Allahu akbar. ó wà ní huwa hadu maratib alladina thalatha ìkan nínú àwọn ìpín mẹ́ta ni kí làwọn ìpín mẹ́ta yìí ìpín àkọ́kọ́ òun náà ni al-islam gbogbo ẹni tí ó bá ṣe ẹ̀sìn islam agbọ́dọ̀ bá sufi lára rẹ̀. Allahu akbar. ìpín ẹlẹ́ẹ̀kejì òun náà ni al-iman gbogbo ẹni tí ó bá jó ní sufi àfi ká bá imani lára rẹ̀. gbogbo àwọn bàbá tá à ń gbórúkọ wọn yẹn Mawlana Sheikh Ahmed Tijani Mawlana Sheikh Ibrahim Niyas Yes. gbogbo àwọn bàbá tá a rí yẹn imani ara wọn kò sí ní tó mu dúró sufi tí ń bẹ lára wọn ni. Allahu akbar. sufi tó wà lọ́wọ́ wọn kò sí ní tó mu dójú imani tó wà lára wọn lọ. ẹlẹ́ẹ̀kẹta al-ihsan òun náà ní dáadáa tí mẹ́tẹ̀ẹ̀ta yẹn ò bá ti sí lára wa wallahi tallahi isma billahi àti ìyẹn tí ń jẹ́ sufi ò sí lára wa. Allahu akbar. a gbọ́dọ̀ rí islam wa kó dúró imani wa ó gbọ́dọ̀ dúró kí ni islam wa òun náà ní ká juwọ́ ju sẹ́lẹ̀ fọlọ́hún. Allahu akbar. ma huwa islam al-islamu huwa al-istislamu billah kó ju gbogbo ara rẹ̀ lẹ̀ fọlọ́hún pé òun ló ní ẹni tó bá ń wẹ̀ kó yí ẹ sí. níjọ́ tó o bá ti ń bọ́lọ̀ wọn bá dùn sí ẹni níjọ́ náà lọ́rọ̀ ti bẹ̀rẹ̀ sí ní dàrú. Allahu akbar. anabi yakub Alayhi salatu wa salam. níjọ́ tí ń wá yusufu tó bẹ̀rẹ̀ sí ní sunkún ó wá sunkún fá ojú fọ́ níjọ́ tó fi ọ̀rọ̀ rẹ̀ mọ́ Ọlọ́run tó ní wà ó fọ́ wíìdù amúríyá ilallah innahu basirun bil ibad níjọ́ tó ju ọ̀rọ̀ lẹ̀ fúnra ara yusufu ló fẹsẹ̀ rìn wọlé àbí fúnra ara Ọlọ́run ló mú àwọn méjì pàdé ara wọn ó sì dánìràn rẹ̀ padà. Allahu akbar. at-taslim ká juwọ́ ju sẹ́lẹ̀ fọlọ́run. ẹlẹ́ẹ̀kejì al-iman ìgbàgbọ́ wa báwo ló ṣe rinlẹ̀ tó gbogbo ẹni tí máa ń wà lójú ọ̀nà tá a wà yìí tá a jọ ń ṣe la ilaha illallah Ọlọ́run ò tí ì dé ni o.
tọ́lọ̀ ń bá dé ṣé n tó ń yẹn náà ọmọ wípé kò sí kíní kan àfọlọ́hún. Allah. Allah. torí gbogbo àwọn tí wọ́n lọ yẹn lọ́n dán gbogbo wọn wò kò sí tọ́lọ́wọ́n bò fọwọ́ kàn lẹ́mìí nínú wọn àmọ́ gbà tí ìmánì wọn dúró. anabi Ayub aleyhi salatu wa salam bó ṣe ṣàárẹ̀ tó kò gbàgbé ọlọ́run o. orí àárẹ̀ yẹn náà gbogbo tí ń ṣe fọlọ́run olówó ni gbogbo tó ní. àwọn kan wá lọ sọ fún ọlọ́run pé eléyìí torí ń tó ní ló fi ń sin lọ́hùn. ọlọ́run wá gba gbogbo tó ní ó pàyàwó ó pa ọmọ. tẹlomi ò tó yẹn tó ti gba ṣọ́ọ̀tì lọ. Allah. anabi Ayub ó wá dúró ó bẹ̀rẹ̀ sí ní pè ọlọ́run kò sí tí ń sọ́njọ́ náà ju la ilaha illallah lọ. nígbà tí wọ́n sọ ó dé ọlọ́ni wá Ayuba إذ أيوب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأيوب إذ نادى ربه عني مسني الضر وأنت أرحم الراحمين. kò sọ jù bá ní lọ pé ìnira yìí pọ̀ gbogbo ẹni tó bá ní ìmánì lọ́kàn gbà pé ẹni tó fi kàn ọ́ náà ni ó mú kú o. nígbà tó pe ọlọ́run ọba ní kíkan fastajabna lahu. استجبنا له وكشفنا ما به من ضر وآتيناه أهله ومثله معه رحمة من عندنا وذكرى للعابدين. ẹ wo ìmánì bí ìmánì yẹn ṣe dúró tó gbogbo tó lọ ọlọ́run dá padà. الله أكبر. ẹlẹ́ẹ̀kejì nìyẹn. ẹlẹ́ẹ̀kẹta al-ihsan. ìsánù ni níjọ́ tí màláíkà Jibril wá bá Nábì wa Muhammad. صلى الله عليه وسلم. tó ń béèrè gbogbo òbéèrè tí ó béèrè ó wá débi kan ó ní fàkàbírì ní anil ihsan. fún mi ní rò ó ṣàlàyé fún mi kí ni wọ́n ń pè ní dáadáa. Ànábì wa ń dá lóhùn pé al-ihsan an ta'budallah ka'annaka tara. èyí tí wọ́n ń pè ní dáadáa náà ni pé ká sin lọ́hùn bí ẹni tí ń rí lọ́hùn tó ń rí ọlọ́hùn kì í ṣe pé tá a bá ń sin lọ́hùn ọba nìkan gbogbo tá a bá ń ṣe lọ́hùn ká mọ̀ pé Ọlọ́hun ọba ń rí wa. الله أكبر. ẹ wo ohun tí tasawuf ẹ wo tó kó sínú. naam tó bá wá rí bẹ́ẹ̀ àfọwọ́ ní famisilama ìtàmẹ̀lì fíkà bẹ̀rẹ̀ iman fàyínà tasawuf ìtàmẹ̀ tahqiqi makamu tarbiya wa suluk. sẹ́ni tí ń jẹ́ tasawufu in tó ń wá rántí ẹ̀ òun náà ni pé bó o ní tẹ́rìbíyà rẹ lọ́dọ̀ àfa rẹ bó o ní ìrìn àjò tó o fẹ́ rìn ṣé ní àjò tó o fẹ́ rìn bí ọ̀pọ̀lọ́ ni o fẹ́ rìn bí ìgbín ni àbọ̀ fẹ́ sáré déwájú Ọlọ́run ọba rẹ. الله أكبر. in tí tẹ́rìbíyà wa kọ́ wa nù ni bó o la ṣe fẹ́ rìn káwa náà mọ Ọlọ́run. kíní ni ò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn torí gbogbo àwọn bàbá tí wọ́n ti lọ nì tí wọ́n rin irú rìn bẹ́ẹ̀ àti tí wọ́n pàdé lọ́nà níjọ́ tí wọ́n dé tí wọ́n ń sọ tójú wọn rí àwọn èèyàn ní wèrè ni wọ́n. Maulana Shehu Jami Bulala. بولالا. níjọ́ tí bàbá ń ka àwọn ọ̀rọ̀ kan jáde ṣó wà nílẹ̀. سقاني إلهي من بحور جلاله وقربني المولى وفقت بقربتي ونور السرى في النور شركا ومغربا وصرت لهالك زعونا برامة وقالوا جفاء قد أجرت صلاتك ولم يعلموا أني أصلي بمكة. ṣé àríbi tí wọ́n bọ̀rọ̀ dé yẹn níjọ́ tó jáde lẹ́nu iṣẹ́ gbogbo yẹn ní ó ti ya wèrè. kò sí tó jẹ́ kí wọ́n sọ bẹ́ẹ̀ torí ọ̀rọ̀ yẹn wúwo púpọ̀ tí ìbá ṣẹni tó wọlé tó jáde. bàbá wa fọkànlá ọ̀pọ̀lọpọ̀ ṣé ó kó jàmá mi wọlé àfa inú ilé ni gbogbo wọn sọnù sí wọn ò ráyè jáde. Allahu akbar. ṣé omi dẹ wà níta kò tí ì ráyè wọlé ní tó wà nulẹ̀ gan òye. afọ́jú tó fẹ́ máa fọ́jú sọdá títí ẹ̀rí pọ̀ kù di púpọ̀. Allahu akbar. níjọ́ tí bàbá bá ọ̀rọ̀ débi gbogbo ayé ní pè ní wèrè. wa qalu jafa'u qad ajarita salataka wa lam ya'lamu anni usalli bi sakaritu qulubal awliya bi asrihim. ṣé ń gbọ́rọ̀ gbogbo ọkàn àwọn ẹni ọlọ́run bàbá ni mo rọ gbogbo ẹ̀
pẹ̀lú àwọn àṣírí kan tó lágbára gbogbo àwọn tí wọ́n jẹ́ ní ọlọ́run tí wọ́n ń lògbà náà àwọn tí wọ́n gbà fún àwọn tí wọ́n ò gbà ṣé òjá mi wọ gbogbo wọn lọ. sakaritu qulubal awliya'i bi asrihim bismillahil azizi rabbil bariyati. kò sí ní tó fi wọ́n orúkọ ọlọ́run ọba lọ kò dẹ̀ sí ní tó jẹ́ kọ́ rí orúkọ yẹn pé nǹkan mẹ́ta yẹn parí sára wọn kí ni àkọ́kọ́ al-islam wal-iman wal-ihsan. fala faqihu illa bifiki wa izzati wala sabiqun illa bifadli wa himmati fala qasimun illa bikhitmi wa khudrati wala najihu illa bi'ilmi wa da'wati. Ntí òun wá rántí ẹ̀ òun náà ni pé bóun ìrìn àjò wa lọ sọ́dọ̀ Ọlọ́run kíkó wa náà yẹra rẹ̀ wò ṣáàrí léwọ̀ ṣé Sufi ti ń bẹ lára wa ṣé báwọn tàná ṣe ṣe ni ṣé Ìsìlámù ara wa pé ṣáàrí ìrun kí ṣáàrá wẹ̀gbà ṣáàrí mọ́kà lọ ṣáàrí sàkáyọ tá a bá rí yọ kíkó wa tètè padà kó lọ gbìyànjú ẹ̀. ẹlẹ́ẹ̀kejì ìmánì ara wa tọ́lọ̀ ń bá lóhùn dé ta ni ó dúró nu wa ìmánì wa ó lẹ ìmánì yẹn ni pé níjọ́ tí ń bá ń da ká gbà pọ́ lọ́hùn ni níjọ́ tí ò bá sí ká gbà pọ́ lọ́hùn ni níjọ́ tó bá ń da yẹn ká fi mẹ́ni tó ní níjọ́ tí ò bá sí ká kọjú sẹ́ni tó ní. Allahu Akbar. al-ihsan òun náà ní kẹta ká dúró bẹ́ẹ̀ òun náà ní dáadáa yẹn ni pé gbogbo ohun tá a bá ń ṣe láyé ẹ wà Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. yàtọ̀ sí pé ká fi jàjagun ó ti yẹ yín ìwà l'Ànábì fi kó ọ̀pọ̀lọpọ̀ yẹn wọnú Islam. sallallahu alayhi wa sallam. Ọlọ́run ò fowó ròyìn ẹ̀ kò faṣọ kò fọ́mọ ròyìn ẹ̀ ìwà náà ló fi ròyìn ẹ̀. àwa tá a wá wà lójú ọ̀nà yìí lẹ́ẹ̀kan sí Akim Maulana Sheikh Ahmed al-Mukhtar. adamallahu hayatahu. ìtẹ̀dálẹ̀ yìí odidi ó yẹ ká symposium ni odidi ijọ́ méje ká máa lọlé ká máa padà ká máa lọlé ká máa padà. kẹ́nìkọ̀ọ̀kan wa ká lè mọ ibi tá a dúró sí níwájú Ọlọ́run ọba tí ń fi ní mọ̀nà Ọlọ́run dákun fẹ́ nìkọ̀ọ̀kan wa mọ̀nà. àmín ṣéwù. ọba tó ti wá gbé wa sójú ọ̀nà Ọlọ́run mọ́ tari wa kúrò lójú ọ̀nà. àmín ṣéwù. ẹ̀mí Maulana Sheikh Ahmed al-Mukhtar Ọlọ́run jẹ́ ogun fún wa. àmín. alubarika nabi lọ́dọ̀ Ọlọ́run. sallallahu alaihi wasallam. ọlá àjọ kan rẹ̀. àmín. naam ẹja dún bẹ. mashallah. ẹ jẹ́ kí a panupọ̀ wọ́n ní taba kí mọ́ gíríbì tán. ẹ jẹ́ kí a panupọ̀. a panupọ̀ sìn. ká ṣe suratu duha. suratu duha kan náà láàkè. baba Sheikh Ahmed al-Mukhtar. adamallahu hayatahu. mo nífẹ̀ẹ́ wọn púpọ̀. àwọn náà sì nífẹ̀ẹ́ yín. àwọn náà nífẹ̀ẹ́ mi. ẹ jọ fọ́ fúnra yín ni. àmọ́ kínní kan ni Ọlọ́run ò tí ì jẹ́ kí n ráyè súnmọ́ bá a ti súnmọ́ra wa yìí. alhamdulilayi lára ní tara bẹ́ẹ̀ni nínú ẹ̀mí àṣepàdé ní ọ̀sán yàrá. mashallah adiratu jabari. kọ́lọ́n bá fẹ̀mí yín lẹ̀ kọ́lọ́n jẹ́ kẹ́pẹ́ fún wa. àmín. gbogbo ọmọdé tó bá ní kọ́lọ́n jẹ́ àrí àgbàlagbà pé òun náà fẹ́ pẹ́ ni. àmín. ẹ dákun ẹ ṣe àmì dáadáa. àmín. a ṣe bisimilahi suratu duha Ọlọ́run fi dùn àná Muhammadu ni. baba Mukhtar. ìdùnnú ayérayé kọ́lọ́n bá rà fún yín. àmín. ẹ ń lọ lókè ẹ ń rìn nílẹ̀ kódà ẹ ń rìn lórí omi Ọlọ́run má jẹ́ tẹ̀rì. àmín. ẹ ti wá dókè ni Ọlọ́run má mú yín wálẹ̀ láíláí. àmín. bisimilahi rahman rahim wadduha والليل إذا سجى من ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك هائلا فأغنى فأما اليتيما فلا تكهر وأما السائل فلا تنهر وأمن بنعمة ربك فحدث. سبحان ربك رب العزة أما يصفون